fún ìmúgbòòrò àti ìdàgbàsókè wọn nínú ẹ̀mí. Irú àdúrà bẹ́ẹ̀ wà ní Bíbélì. Paul tilẹ̀ sọ eléyìí, ó ní ẹ máa gbàdúrà fún àwọn ènìyàn mímọ́ gbogbo. So àdúrà fún àwọn ènìyàn mímọ́, fún àwọn ẹlòmíràn ó wá jẹ́ fún àwọn ènìyàn mímọ́, yìí ni fún àwọn ọmọ Ọlọ́run. Fún apá kejì fún àwọn ẹlòmíràn, èyí fún àwọn tí kò tí ì gbàgbọ́. Bíbélì fìdí eléyìí náà múlẹ̀, ó máa rí eléyìí nínú ìwé 1 Timothy chapter 2 from verse 1 to 4. Ìwé Timothy kìíní orí kejì láti ẹsẹ̀ kìíní dé kẹrin. Paul sọ pé ṣáájú ohun gbogbo mo gbà yín níyànjú pé kí ẹ máa gbàdúrà, kí ẹ máa ṣèpẹ̀, kí ẹ máa bẹ̀bẹ̀, kí ẹ sì máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Ó ní fún àwọn ọba, fún àwọn ìjòyè, fún àwọn tó wà ní ipò gíga, ó ní ká lè lo ayé wa ní ìdákẹ́jẹ́. Ó ní nítorí irú àdúrà báyìí ó ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, ẹni tó ń fẹ́ kí gbogbo ènìyàn kó ní ìgbàlà. Ó fi hàn wípé Paul ń tọ́ka sí àwọn kèfèrí níbí báyìí pé kí a gba àdúrà fún wọn. Irú àdúrà báyìí la máa ń pè ní interceding Christian, yẹn pé interceding prayer, wípé wàá pray. Àwọn tó sì fara wọn jìn fúnra àdúrà bẹ́ẹ̀ la ń pè ní interceding Christian, yẹn pé tó ń fara wọn jìn láti fi yí ìdájọ́ Ọlọ́run dànù lórí àwọn kèfèrí. Irú àdúrà báyìí ni Ọlọ́run sọ nínú ìwé Ezekiel tó sọ pé mo sì dúró mo wá ẹnìkan láàrin wọn tí yóò dúró láàrin láti yí ìdájọ́ dànù. Ó ní èmi kò sí, ó ní I sought for a man among them who can stand to make a bridge, ó ní and I found none. Olúwa ní òun wá ẹnìkan. Irú àdúrà yìí ni Mósè gbà nígbà tó Olúwa náà máa run gbogbo àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù torí pé wọ́n ṣẹ̀. Mósè yí ìbínú Ọlọ́run padà nípa wíwá ojú Olúwa pé rárá kó Olúwa má ṣe bẹ́ẹ̀. Àríwá àdúrà yìí ni Daniel gbà ní ilẹ̀ Bábílónì fún àwọn ènìyàn rẹ̀ láti fi yí ìdájọ́ Ọlọ́run po pé kí ìgbèkùn wọn kó lè wá sí parí. Bíbélì wa sọ fún inú ìwé Tímótì takà yìí pé irú àdúrà yìí ni ó yẹ ká máa gbà fáwọn kèfèrí tí kò tí ì mọ Ọlọ́run kan lè ní ìmọ̀ ìgbàlà. Reason yẹn tó fi jẹ́ pé àwọn tó ń dẹni ìgbàlà níkẹyìn wọn ọ̀pọ̀ tó àwọn tó ń pẹ̀yìn dà. Reason ni pé kò sírú àdúrà yìí náà, kò wọ́pọ̀ mọ́. So tá bá wo system àdúrà ìjọ lónìí sí system kan náà ní ṣá. Ìyẹn ni pé bí ohun kan tó kàn lọ tóóró ni tí kò ní ẹ̀ka. System àdúrà kan ṣe tí ìjọ Ọlọ́run gbà lóde òní ni àdúrà fún ìbùkún, àdúrà lórí ogun ọ̀tá, àdúrà lórí àtiṣẹ́gun, àdúrà lórí gbogbo nǹkan bí ó ṣàjẹ́ lórí ìmọ̀tara ẹnìkan selfishness. So gbogbo irú àwọn àdúrà tí à ń sọ wọ̀nyí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́. Tó bá ráwọn èèyàn tó máa ń gbàdúrà títí ìró fẹ́ẹ̀ tú nídìí wọn tí wọ́n làágùn lórí ara wọn náà ní gbogbo rẹ̀. Ìdí ẹ̀ ni ó fi dàbí pé ọwọ́ Ọlọ́run kò rìn mọ́ nínú ìjọ Ọlọ́run. Ìdí ẹ̀ ló fi dàbí pé ìwà mímọ́ kò fi bẹ́ẹ̀ jẹyọ mọ́ nínú ìjọ Ọlọ́run. Ìdí ẹ̀ ló fi dàbí pé àwọn tó ń dàgbà nú Kristi, tó ń dàgbà nú oore ọ̀fẹ́ kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ torí pé àwọn àdúrà wọ̀nyí àti neglect àti pàtì. So ìsọ̀rí kejì tí àdúrà pín sí yẹn, ẹ máa rí pé ìsọ̀rí kejì ó yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ tí mo sọ tó ní ṣe pẹ̀lú ìmúgbòòrò ìjọba Kristi. So ó túmọ̀ sí pé tó bá fẹ́ gba àdúrà gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó bá lọ lórí ekún rẹ̀, ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ máa béèrè lọ́wọ́ ara ẹni pé kí ni mo fẹ́ gbàdúrà lé lórí, orí ìsọ̀rí wo ni mo fẹ́ gbàdúrà lé, àbí orí ìsọ̀rí wo ni ẹ̀mí Ọlọ́run tọ́ mi sí láti gbàdúrà sí. So ìsọ̀rí kẹta tí àdúrà pín sí ni àdúrà fún ara tiwa gangan. Lábẹ́ àdúrà fún ara wa yìí láti máa béèrè fún àwọn ohun tó ní í ṣe pẹ̀lú àìní wa nípa ti ẹ̀mí àti nípa tara. Bíbélì tilẹ̀ jẹ́ kó yé wa pé a gbọ́dọ̀ kọ́kọ́ máa lépa ìjọba ọ̀run àti òdodo rẹ̀. Ó ní lẹ́yìn náà a ó fi ìtókù fún wa. Lábẹ́ àdúrà fún ara wa láti máa gbàdúrà fún ìṣípayá láti mọ ẹni tí Ọlọ́run ń ṣe. Lábẹ́ àdúrà fún ara wa láti máa gbàdúrà fún ìwópalẹ̀. Lábẹ́ àdúrà fún ara láti máa gbàdúrà fún ìfihàn lórí ọ̀rọ̀ Ọlọ́run. Lábẹ́ àdúrà fún ara wa láti máa gbàdúrà fún gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀mí wa, ìgbé ayé ìrìn àjò ìgbàgbọ́ wa. Lẹ́yìn náà a tún máa béèrè fún àwọn gbogbo tó ní ṣe pẹ̀lú ti ara wa náà, torí pé Bíbélì sọ pé Ọlọ́run bó bá lè bọ́ àwọn ẹyẹ ojú ọ̀run ó ní mélòó mélòó ni kò ní pèsè fún àìní wa. Ìwé mọ́ sọ pé Olúwa yóò pèsè fún àìní wa ní kíkún gẹ́gẹ́ bí ọrọ̀ ògo rẹ̀. So lábẹ́ àdúrà fún ara wa láti máa kó gbogbo eléyìí sí. Ṣé ẹ ti wá rí nísìnyí pé kàtígórì àdúrà kan ṣo ló kọ́mọ̀ lóde òní? Àdúrà fún ìmúgbòòrò ìjọba Kristi kò kọ́mọ̀. Àdúrà fún àwọn ẹlòmíràn fún ìgbàlọ́kàn àwọn ẹlẹ́ṣẹ̀ àti fún ìmúdúró àwọn ènìyàn mímọ́ tí dídópin kò kọ́mọ̀. So nítorí náà third category of prayer yìí gangan ló kọ́mọ̀ jù. Aspect tó sì tún kọ́mọ̀ jù níbẹ̀ ni lórí ohun tara. Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí ń gbàdúrà fún ohun tẹ̀mí nípa ti ara rẹ̀. So ìsọ̀rí kẹrin tí àdúrà tó pín sí ni àdúrà ọpẹ́ àti ìyìn. Ẹ máa tún rí pé eléyìí tún yàtọ̀ sí mẹ́ta tá ti sọ ṣáájú. Èyí ni Bíbélì fìdí eléyìí múlẹ̀ nínú ìwé Ìṣe àwọn Apostles chapter 13 from verse 1 to 4. Ó sọ fún wa pé ní ìgbà kan àwọn kan kóra wọn jọ, ó ní wọ́n sì ń jọ́sìn sí Ọlọ́run. Ó ní bọ́n ti ń jọ́sìn ẹ̀mí Ọlọ́run fọhùn láàrin wọn pé ẹ̀yà Pọ́ọ̀lù wọn Bánábà. Bíbélì ò sọ fún wa pé wọ́n ń béèrè nǹkan kan, wọn ò gbàdúrà pé k'Olúwa fagbára rẹ̀ hàn, wọn ò béèrè fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, wọn ò gbàdúrà fún ara wọn, wọn ò sì gbàdúrà fún ẹlòmíràn. Ohun tí wọ́n kàn ń ṣe ni pé wọ́n ń jọ́sìn sí Ọlọ́run, wọ́n kọrin ìyìn sí, wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bíbélì sọ pé ẹ̀mí Ọlọ́run sì rìn. Irú eléyìí náà kò wọ́pọ̀ mọ́ lónìí.
ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ pé à ń yin ọlọ́run lónìí nínú ara la ti ń yin ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ praise night ọ̀pọ̀lọpọ̀ church yẹn organize lẹ́nìí níbi táwọn alágbèrè àtàwọn oníṣekúṣe ti máa wá kọrin tẹ́lómi à sọ pé mo ní special number. ṣé àwọn praise night tó yẹ pé a kàn ń display talent ni kò ń ṣe pé àwa yin ọlọ́run àwa display talent ni irú ẹ̀ ló kọ́mọ̀ lónìí. so ṣùgbọ́n bíbélì sọ fún wa pé irú ìpéjọpọ̀ kan máa wà tó yẹ pé àwọn ènìyàn wá láti gba àdúrà ṣùgbọ́n àdúrà eléyìí ò ṣe pé láti tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run bí kò ṣe pé láti sọ ẹni tó ń ṣe láti fi ọlá àti ògo fún láti yìn láti fọpẹ́ fún. so irú ìpele àdúrà kan nìyẹn. so bíbélì jẹ́ kó yé wa pé irú ìpele àdúrà mẹ́rin ló yẹ kí àwọn ọmọ ọlọ́run máa gbà gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń darí wọn. so èyí tó wá de gbogbo àdúrà yìí papọ̀ gangan tó de mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ là ń pè ní gbígbàdúrà nínú ẹ̀mí. tí o bá wo ìwé Rome chapter 8 verse 26 Romans chapter 8:26 bíbélì jẹ́ kó di mọ̀ fún wa pé ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ̀mí ti ka lára rẹ̀ ran àìlera wa lọ́wọ́ torí pé àwa kò mọ bí a ti ṣe ń gbàdúrà gẹ́gẹ́ bó ti yẹ. ó túmọ̀ sí wípé béèyàn bá fẹ́ gba àdúrà ohun tó de mẹ́rẹ̀ẹ̀rin yìí papọ̀ ni pé ó gbọ́dọ̀ kọ́ láti máa gba àdúrà nínú ìdarí ẹ̀mí mímọ́. ìgbà mìíràn lè wà ìwọ gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí o lè kúnlẹ̀ láti fẹ́ gbàdúrà kó jẹ́ pé olúwa lè sọ fún ẹ pé gbàdúrà lórí nǹkan báyìí. èyí ni pé kò ń ṣe pé ó ń gbàdúrà nítorí pé ìgbékalẹ̀ ènìyàn ṣùgbọ́n ó ń gbàdúrà gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe darí rẹ. ẹ̀mí ọlọ́run lè darí rẹ láti gbàdúrà fún ìmúgbòrò ìjọba Kristi. ẹ̀mí ọlọ́run lè darí rẹ láti gbàdúrà fún àwọn ẹlòmíràn. ẹ̀mí ọlọ́run lè darí rẹ láti gbàdúrà fún àwọn mìíràn tí ò tẹ̀tí wá sí ìmọ̀ ìgbàlà nípasẹ̀ ìtọ́ni àti agbára ẹ̀mí mímọ́. Paul apostole sọ fún wa gan nínú ìwé 1 Corinthians chapter 14 verse 2 ó sọ pé ẹni tó ń sọ̀rọ̀ ní èdè àìmọ̀ ó ní kò bá ènìyàn sọ̀rọ̀ bí kò ṣe ọlọ́run ó ní torí kò sí ẹni tó mọ ohun tó ń sọ ó ní ṣùgbọ́n nínú ẹ̀mí ó ń sọ ohun ìjìnlẹ̀. èyí ni pé èèyàn lè gba àdúrà nípa agbára ẹ̀mí mọ́ lórí ohunkóhun àti nínú ìsọ̀rí mẹ́rẹ̀ẹ̀rin àdúrà yìí. èyí ni pé gbígba àdúrà nínú agbára ẹ̀mí mọ́ yìí ó so mẹ́rẹ̀ẹ̀rin yìí papọ̀. ìwé Jude verse 20 sọ Jude verse 20 ó sọ fún wa wípé ẹ̀yin olùfẹ́ tí ẹ ń gbé ara yín ró lórí ìgbàgbọ́ yín tí ó mọ́ jùlọ tí ẹ sì ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́. ìwé Kólósè náà ó sọ fún wa Ephesians chapter 6 verse 18 Ephesians 6:18 ìwé Éfésù orí kẹfà ẹsẹ̀ 18 ó sọ pé pẹ̀lú gbogbo àdúrà ni kẹ́ máa gba àdúrà kẹ́sì máa ṣọ́ra sí i nínú ìdúróṣinṣin fún gbogbo ènìyàn mímọ́. tó bá kíyèsí gbólóhùn yẹn gbogbo àdúrà tó bá underline yẹn ó fi hàn wípé kì í ṣe oríṣi àdúrà kan ló wà. tó bá ní gbogbo àdúrà ó pọ̀ sí pé oríṣiríṣi àdúrà ló wà. so nítorí náà tí a bá ń dúró níwájú ìjọ èèyàn tẹ́ ẹ sọ fún ìjọ pé ẹ sọ fún Ọlọ́run ẹ̀yin àdúrà fún wọn tí gbogbo wọn gbà lọ tó bá yẹ sọ pé Jésù Olúwa wa gbogbo wọn ní àmín ẹ tún yan àdúrà mi irú àdúrà bẹ́ẹ̀ kò lè wà effective láéláyé. o ò lè rí ibikíbi nínú Bíbélì ibi tó bá ti rí kó kà á fún mi pé níbi tí ẹnìkan ti dúró tó ń lídìí àdúrà fáwọn èèyàn tó máa sọ fún ọ pé ẹ gbàdúrà báyìí ẹ sọ báyìí táwọn èèyàn náà sọ tó bá tún yá á tún ní Jésù Olúwa wa. reason tí a fi ń lo method yẹn lóde òní ni pé torí pé àwọn èèyàn ò mọ òfin àdúrà one. number two àwọn èèyàn ò tí ì tírẹ́nì ara wọn nínú agbára ẹ̀mí mọ́ láti gba àdúrà ní ìtọ́ni ẹ̀mí mọ́ two. number three ni wípé àwọn ènìyàn ti kún fún ara jù so bí kò ṣe pé èèyàn bá lídìí wọn àdúrà ohun tara ni wọ́n máa gbà. ìdí ẹni Bíbélì fi sọ wípé ẹ paradà láti di titun nínú ìrònú yín. ẹni tó bá ti di titun nínú ìrònú ẹ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run ti wẹ ọkàn rẹ̀ mọ́ tí ẹ̀mí Ọlọ́run ti ṣàkóso ọkàn irú wọn ló lè gba àdúrà ní ìtọ́ni pẹ̀lú ẹ̀mí mọ́ tó lè mọ ohun tó yẹ káwọn gbà ní àdúrà nígbà tó yẹ kán gbà á. so nítorí náà ìhà wo ni ìjọ Ọlọ́run ń kọ sí àdúrà lónìí one. ìhà wo ni olúkúlùkù agẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ń kọ sí àdúrà lónìí. ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ tẹ gbà iṣẹ́ tí ò fàyè fún àdúrà ni ẹ máa resume ní bí aago 7 àárọ̀ ẹ máa ṣetán ní aago 7 alẹ́ ìgbà míì ẹ máa wà ń bẹ̀ nígbà tó bá fẹ́ fi di alẹ́ á ti rẹ̀ yín ẹ kàn lọ jẹun ẹ sùn ó tún dàárọ̀ ẹ tún bẹ̀rẹ̀. nígbà tó bá bi irú ẹni bẹ́ẹ̀ pé ṣo sì ń ráyè àdúrà á sọ pé mo ti gbàdúrà láàárọ̀ yìí jẹ́ kí n sọ fún ẹ ó ka daily devotion mi ò fẹ́ mọ ẹni tó kọ daily devotion tó ń kà ó bá gbàdúrà ṣúkẹ́ṣúkẹ́ bíi 30 minutes ó ka daily devotion kan tó wá rò pé ó ti jọ́sìn sí Ọlọ́run ìgbé ayé ẹ̀mí ò lè dàgbà láéláyé bí kò ṣe pé a ṣàwárí àdúrà a sì mọ ìhà tí Ọlọ́run kọ sí àdúrà a kò ní lè rìn nínú agbára ẹ̀mí mọ́ wá a kò ní lè wá sí ìmọ̀ Kristi ní kíkún tú a kò sì ní lè dàgbà nínú ìfihàn ọmọ Ọlọ́run 3 a kò sì ní lè borí ẹ̀ṣẹ̀ àti àbùdá ẹ̀ṣẹ̀ gbogbo 4 a kò ní lè ṣẹ́gun ayé àti agbára ayé 5 a kò sì ní lè borí èṣù àti àrékérekè rẹ̀ 6. so nítorí náà àdúrà jẹ́ ọ̀nà kan láti fi mọ Ọlọ́run jinlẹ̀jinlẹ̀. mo fẹ́ kí o mọ kinní kan wípé kí ẹ̀mí mímọ́ tó dé orí ilẹ̀ ayé àwọn ènìyàn ti ń gba àdúrà kí ọ̀rọ̀ Ọlọ́run tó dé orí ilẹ̀ ayé àwọn ènìyàn ti ń gba àdúrà
ká tó fi òfin Mósè fún àwọn ènìyàn tí ń gba àdúrà. So àdúrà jẹ́ ọ̀nà kan láti fi bá Ọlọ́run rìn. láì sí àdúrà àti mọ Ọlọ́run aṣòro. ò bá máa ka Bible kókó tiẹ̀ gan ò lè mọ Ọlọ́run. so nítorí náà Bíbélì sọ pé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. àwọn tó bẹ̀rù rẹ̀ jẹ́ àwọn tó fi ara wọn jìn fún àdúrà gidigidi gan. so ẹ jẹ́ ká wo ohun tí ìwé mímọ́ sọ nípa ìgbé ayé àdúrà àwọn àpọ́stélì ìgbàanì. ẹ bá mi ṣí ìwé Ìṣe àwọn àpọ́stélì chapter 6. Ìṣe àwọn àpọ́stélì chapter 6 láti ẹsẹ̀ kínní. Acts of Apostles chapter 6 from verse 1. ǹjẹ́ lé ọjọ́ wọn ni nígbà tí iye àwọn ọmọ ẹ̀yìn ń pọ̀ sí ìkùnsínú wà nínú àwọn Hélénì sí àwọn Hébérù nítorí tí a ń ṣe ìgbàgbé àwọn opó wọn ní ìpín fún ní ojoojúmọ́. àwọn méjìlá sì pe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀yìn jọ sọ́dọ̀ wọn wípé kò yẹ tí àwa ìbá fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a sì máa ṣe ìránṣẹ́ tábìlì. nítorí náà ará ẹ wo ọkùnrin méje nínú yín olórúkọ rere, ẹni tí ó kún fún ẹ̀mí mọ́ àti fún ọgbọ́n, ẹni tí àwa ìbá yàn sí iṣẹ́ yìí, ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà gbígbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. verse 4. ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ, wọ́n sì yan Stefanu ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì àti Prókò àti Níkánórù àti Tímónì àti Pàmẹ́nà àti Níkólà aláwòṣejú ara Antioku. verse 6. ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́stélì nígbà tí wọ́n sì gbàdúrà wọ́n fi ọwọ́ lé wọn. ọ̀rọ̀ Ọlọ́run sì gbilẹ̀, iye àwọn ọmọ ẹ̀yìn sì ń pọ̀ sí gidigidi ní Jerúsálẹ́mù. ọ̀pọ̀ nínú ẹgbẹ́ àwọn àlùfáà sì fetí sí ìgbàgbọ́ náà. ẹ wo nǹkan, àwọn àpọ́stélì sọ ní bíbáyìí pé àwọn ò lè fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ káwọn máa ṣe ìránṣẹ́ tábìlì, wípé àwọn fẹ́ fi ara àwọn jìn fún àdúrà. verse 4 yẹn ìwọ tó bá ń fọkàn bá mi lọ. verse 4 sọ pé ṣùgbọ́n àwa ó dúró ṣinṣin nínú àdúrà gbígbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ wa láti fi àdúrà sílẹ̀ lẹ́ni ta ti jókòó ti nǹkan míì tí kò tọ́. ọ̀pọ̀lọpọ̀ wa láti sọ pé wẹ́ẹ́ eléyìí náà mátà. jẹ́ kí n sọ fún ẹ, ìjọ mọ̀ pé àwọn àpọ́sítélì wọ́n sọ pé àwọn ò lè máa ṣe ìránṣẹ́ tábìlì. ohun tó sì fà á ni wípé torí pé àwọn opó ìgbà yẹn wọ́n ń kùn sínú wípé wọn ò ṣe ìtọ́jú àwọn. nítòótọ́ ìwé mímọ́ ló sọ pé ká tọ́jú opó, ṣùgbọ́n ìkan ṣe pàtàkì ju ìkan lọ. àwọn àpọ́sítélì sọ pé àwọn ò lè máa ṣe ìtọ́jú opó lọ, káwọn máa fún wọn lóúnjẹ, káwọn fi iṣẹ́ ìríjú àwọn àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. lónìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àná la máa sá sábẹ́ àwọn excuse kan. ẹlòmíì máa sọ pé choir practice ni ò jẹ́ kóun gba àdúrà. gbogbo àwọn póòsì tí a tòjọ nínú ṣọ́ọ̀ṣì tí a fi àdúrà sílẹ̀, àwọn póòsì yìí ò lè mú ìjọba Ọlọ́run gbòòrò, bóyá a fẹ́ bí a kọ̀. a gbọ́dọ̀ mọ eléyìí. o bá wà ní choir, o bá wà ní drama group, o bá wà ní ushering department ìyẹn usher, o bá jẹ́ afárá àwọn ẹgbẹ́ obìnrin rere, ohunkóhun department tó kí ìjọ kó gbé kalẹ̀, àwọn department yìí kò lè cover, kò lè mú ìjọba Kristi gbòòrò láéláyé, kò sì lè bí ìjọba òkùnkùn ṣubú bí kò ṣe pé ìjọba padà sí àdúrà, bí kò ṣe pé ìjọba pa gbogbo ohun ìdíwọ́ gbogbo tì àti àwa náà gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan láti fi àyè sílẹ̀ fún àdúrà. àdúrà máa mú ìfàmì òróyàn tòótọ́ ṣiṣẹ́ nínú ayé ọmọ Ọlọ́run àti nínú ayé àwọn ìránṣẹ́ Ọlọ́run. àdúrà máa mú ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀ sínú ìjọ débi pé táwọn ẹlẹ́ṣẹ̀ bá wá bẹ̀ wọn ò ní lọ láì farapa nípasẹ̀ agbára ẹ̀mí mọ́. tó bá di pé ẹlẹ́ṣẹ̀ ń wá sí ṣọ́ọ̀ṣì wọ́n tún padà lọ́bọ́ ṣe lọ torí pé inú àdúrà ìjọ yẹn ti kú ni. àdúrà máa mú ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀ séèyàn ládé pé tó bá gba àárín àwọn ẹlẹ́ṣẹ̀ kọjá wọn á mọ̀ pé ọmọ Ọlọ́run lélẹ́yìí. ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti rí àwọn ìrírí wọn yìí tó yẹ pé ìgbà mìíràn mo kàn lè gba ẹ̀gbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ kọjá, ìmí máa fíìlì ìwà láàyè Ọlọ́run láì jẹ́ pé mo kàn sọ fún ọ pé ẹ gba Jésù, after that máa kàn rí pé wọ́n surrender. nígbà tí wọ́n bá fẹ́ máa sọ ẹ̀rí ìgbàlà wọn ni wọ́n máa sọ pé ọjọ́ kan tó gba ẹ̀gbẹ́ mi kọjá nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi, pé mo wá bẹ̀ sí ń ṣàwárí pé ata ni Kristi yìí ń ṣe nínú ayé yìí. so mo wá kíyèsí wípé àdúrà máa ń mú ìfàmìróyàn ìwà láàyè Ọlọ́run àti agbára tó kọjá àfẹnusọ, ó máa ń jẹ́ kó ṣíji bo àwọn ọmọ Ọlọ́run. àwọn àpọ́sítélì nígbà tí wọ́n fẹ́ yan àwọn díkìn yìí, Bíbélì sọ pé wọ́n gba àdúrà. lónìí sì tá bá fẹ́ yan ipò nínú ìjọ, owó tí wọ́n ní la fi máa yàn wọ́n sípò, orúkọ tí wọ́n ní bọ́ ṣe lówó sí la máa fi yàn wọ́n. gbogbo ohun tí àwọn ará ìgbàanì ń ṣe nípa àdúrà ni wọ́n fi ń ṣe. wọ́n fẹ́ yan olórí, wọ́n á gba àdúrà ni. lónìí ní sàtífíkẹ́ẹ̀tì la fi ń yan olórí sínú ìjọ, bó ṣe lè sọ òyìnbó tó. look at me, God is not considering your eloquence or how grammatical you may be. what God is looking for in your life is total submission and obedience. Olúwa ò fẹ́ mọ bó ṣe lè sọ òyìnbó sí àbí bó ṣe lè sọ gbogbo nǹkan sí. ohun tó Olúwa wà áfà ní ìfaraẹnijìn àti ìfaraẹnirúbọ rẹ fún àti ìgbọ́rọ̀ pípé. bí kò ṣe pé aṣàwárí àdúrà àfàìmọ̀ káwọn kèfèrí kọ́ má borí ìjọ ní ìkẹyìn yìí. oríṣiríṣi òfin ni ìjọba ti ń ṣe èsì tó fi ń de ìjọ, oríṣiríṣi òfin ni àwọn èèyàn ti ń gbé kalẹ̀ èsì tó fi ń paná agbára ẹ̀mí mọ́. síbẹ̀ ìjọ ò ráyè àdúrà, entertainment, àjọ̀dún ìkórè ọmọdé, àjọ̀dún ìkórè obìnrin rere, àjọ̀dún ìkórè àgbà, àjọ̀dún rádaràda tá à ń ṣe ta fi inú àdúrà sílẹ̀ tó ń kú lọ. láyé àtijọ́ àwọn ẹ̀mí òkùnkùn wọ́n máa ń dá ẹni tó bá ń gba àdúrà mọ̀.
nítorí pé wọ́n máa rí ìwà láàyè ọlọ́run lára wọn. ṣùgbọ́n lónìí nísìn ayẹyẹ la fi ayé wa ṣe. gẹ́gẹ́ bí onígbàgbọ́ kọ̀ọ̀kan iṣẹ́ ti gba àkókò wa, a kò ráyè àdúrà. gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run lápapọ̀ a ti pa àdúrà tì. a ní láti padà sí ẹsẹ̀ àárọ̀ àdúrà wa tí a bá fẹ́ mú kí ìjọba Kristi kó gbòòrò, tí a bá sì máa mú kí Kristi kó padà kó bá ìgbàgbọ́ lórí ilẹ̀ ayé. a ní láti gba àdúrà. Bíbélì jẹ́ kó di mímọ̀ fún wa wípé ó yẹ kí àwọn ènìyàn máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. wákàtí mélòó ló ń lò nínú àdúrà ìwọ gẹ́gẹ́ bí onígbàgbọ́? màá máa sọ màá sì máa tẹnumọ́, àdúrà one hour ò lè gbé iná ìgbàgbọ́ tó tọ́rọ. a ní láti takú ti ọlọ́run níbi tí a ó ti gbàdúrà débi pé ìwà láàyè ọlọ́run á sì jìbò wá. a ní láti gbàdúrà dé ìsọ̀rí kan débi pé àwa gan máa mọ̀ pé a ti kan ọ̀run. àdúrà máa ṣí ilẹ̀kùn ọ̀run á sì máa mú kí ògo ọlọ́run kó sọ̀kalẹ̀. èyí ni wípé àdúrà máa mú agbára ìmúláradá àti ìwòsàn ṣiṣẹ́ nínú ayé àwọn àyànfẹ́ rẹ̀. nítorí náà o bá lọ theology school kó máa gbé sàtíkẹ́tì rádaràda kan káàkiri. wo nǹkan, sàtíkẹ́tì kọ́ la ó fi yí ayé padà fún Kristi. sàtíkẹ́tì kọ́ la ó fi jèrè ọkàn fún Kristi. sàtíkẹ́tì kọ́ la ó fi wọ aláìsànsàn. sàtíkẹ́tì kọ́ la ó fi lé àwọn ẹ̀mí èṣù jáde kó lára àwọn tí Sátánì pọ́ lójú. iná àdúrà ló máa ń mú agbára sọ̀kalẹ̀. Bíbélì sọ wípé àwọn àpọ́sẹ́lì ṣe ìpinnu pé àwọn ò ní jẹ́ kóhunkóhun dí àwọn lọ́wọ́ bí kò ṣe pé káwọn fi ara àwọn jì fún àdúrà. tó bá wo ìwé ìṣe àwọn àpọ́sẹ́lì dáadáa ó kún fún ìfarahàn ìgbé ayé àdúrà àwọn ọmọ ọlọ́run. àdúrà náà gbà tí Pentecost fi ṣẹlẹ̀ ní yàrá òkè. àdúrà ni wọ́n gbà nígbà tí inú níbí ní dìde tí wọ́n tún fi gba àkọ̀tún agbára. àdúrà náà fi yan àwọn díkì méje. àdúrà ni wọ́n fi ṣí ilẹ̀kùn túbú tí Pétérù fi jáde nígbà tí Hẹ́rọ́dù mú. àdúrà ni Paul òun Sílà gbà tí ìdè wọn já dànù. àdúrà ni àwọn ọmọ ọlọ́run gbà tí ẹ̀bùn ẹ̀mí mímọ́ ń ṣiṣẹ́. àwọn àjẹ́ àtàwọn ẹni búburú kún ní ìjọ lónìí síbẹ̀ wọ́n wà ní kwaya, wọ́n tún wà nínú ọ̀tà gan. ṣùgbọ́n torí pé a kò tí ì gbàdúrà, ojú ẹ̀mí wa kò là láti discover pé àwọn ènìyàn iṣẹ́ bí ibi náà ṣe nínú ìjọ ọlọ́run. a máa kó kwaya jọ, a máa ra organ keyboard tó máa cost 100 and something thousand. a máa spend owó ńláńlá sórí instrument. a máa spend owó ńláńlá láti fi decorate ṣọ́ọ̀ṣì. èsì máa wà ń bẹ̀, ìgbé ayé àdúrà wa ń kú lọ. àkókò ní fún ìjọ náà láti ṣàwárí ẹ̀mí àdúrà gidigidi bíi ti ìgbàanì. àwọn bíi Joseph Ayọ̀ Babalọ́lá, John Wesley, gbogbo àwọn èèyàn wọ̀nyí a mọ̀ wọ́n bí ẹni tó ń gba àdúrà. ṣùgbọ́n lónìí nísìn ọ̀pọ̀lọpọ̀ wa ti sọ agbára àdúrà nù. nítorí náà Bíbélì sọ fún wa wípé ó ní ẹ̀yin ó mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. kò sóhun mìíràn tó lè gba ìjọba Kristi tó lè mú kó gbilẹ̀ bí kò ṣe nípasẹ̀ agbára àdúrà. evangelism tí ò bá ní àtìlẹ́yìn àdúrà gan nínú òkú evangelism ni. nítorí náà ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ṣàwárí ẹ̀mí àdúrà tí a bá fẹ́ ṣiṣẹ́ fún Kristi níkẹyìn yìí. tí a bá ń retí ìsọjí ìkẹyìn tí a sì ń fẹ́ pé kí ọlọ́run kó wá fi agbára rẹ̀ hàn, a ní láti lọ lórí ekún wa láti dojúbolẹ̀. àdúrà ìmọ̀tara ẹnìkan ṣẹ́gun fún mi, pèsè fún mi, bùkún fún mi, a ní láti pátì. a ní láti bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ìtújáde òjò ẹ̀mí mọ́. a ní láti gbàdúrà fún àwọn alágbàṣe. a ní láti gbàdúrà fún ìwà láàyè ọlọ́run tó ń nu ẹlẹ́ṣẹ̀ bolẹ̀. nísìnyí ọ̀pọ̀lọpọ̀ píríṣà máa píríṣà, àwọn míì máa jẹ ṣingọ́ọ̀mù, wọ́n máa rìn lọ wọ́n máa rìn bọ̀ torí pé ọ̀rọ̀ rẹ kò ní ìmísí nínú, kò sì kún fún agbára torí pé o kùnà láti gbàdúrà. ó yẹ ká gbàdúrà débi pé kí ìwà láàyè ọlọ́run sọ̀kalẹ̀ bá ṣe ń wàásù gan, káwọn ẹlẹ́ṣẹ̀ kí wọ́n wá rírì kó sì fàyè wọn fún Kristi. ìjẹ́ o mọ̀ wípé bí bá tẹnumọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn máa criticize mi ò sì kí ẹ̀ pé part-time ministers tí ìmọ̀ṣẹ́ tẹ gbà tó sọ pé part-time ni ẹ ó tí ìmọ̀ṣẹ́ tó gbà kò sí ohun tó fẹ́ fi prove ẹ̀ fún mi. bó ṣe fẹ́ ṣiṣẹ́ part-time iṣẹ́ ara tó sì fẹ́ so ìgbé ayé àdúrà tó tọ́pọ̀ mọ́ kò tí ì sí. nítorí náà Olúwa pè wá sí ìgbé ayé àdúrà pátápátá. àdúrà ni Èlíjà gbà tí ọ̀run fi sépa tí kò sì fi sí òjò. Bíbélì sọ pé Èlíjà tún gba àdúrà, òjò sì tún rọ̀. Dáníẹ́lì gba àdúrà, kìnìún kò nípa lórí rẹ̀. Bíbélì sọ fún wa wípé àdúrà máa ṣí ilẹ̀kùn á sì máa mú ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Bíbélì sọ fún wa pé iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ó ní agbára jọjọ. àdúrà ni kọ́kọ́rọ́ tó máa ṣí ilẹ̀kùn túbú tó máa kó àwọn tí Sátánì ti dè tó máa tú wọn sílẹ̀. ẹ jẹ́ ká ṣàwárí ẹ̀mí àdúrà ẹ̀yin ọmọ Ọlọ́run. ẹ̀kọ́ yìí ṣe ń tẹ̀síwájú lórí ìjọ Ọlọ́run àti àdúrà. ẹ jẹ́ ká wá àyè fún àdúrà, ẹ jẹ́ ká fara wa jìn. mo ti rí àwọn ìfarahàn agbára àdúrà tó jẹ́ kí n believe wípé bàbá lè ṣe gbàdúrà sílé Ọlọ́run ṣe lè sọ̀kalẹ̀ sí. so nítorí náà àdúrà yìí nìkan ni ọ̀nà láti fi mú kí ògo Ọlọ́run sọ̀kalẹ̀ níkẹyìn yìí. láì sí àdúrà a kò ní lè ṣiṣẹ́ gidigidi. ìwé mímọ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìlérí bíi Jòhánù chapter 14 verse 12. ó ní ẹni tó bá gbà mí gbọ́ ní iṣẹ́ tí mo ṣe ni òun náà yóò ṣe. ó ní iṣẹ́ tó tilẹ̀ tóbi jù wọ̀nyí lọ ni yóò ṣe. ó ní àmì wọ̀nyí yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ. ìlérí yìí kí ló dé tí ò ṣẹ nínú ayé àwọn ọmọ Ọlọ́run lónìí? kí ló dé tí ìlérí yóò farahàn mọ́? torí pé a lè gbàdúrà ní láti kílèmù ìlérí wọ̀nyí.
Olúwa sọ fún Èlíjà pé lọ fara rẹ̀ hàn Áhábù èmi ó sì rọ òjò. Lẹ́yìn tí Èlíjà lọ fi ara rẹ̀ hàn Áhábù tán Bíbélì sọ fún wa pé ó lọlé lọ sùn, ó lọ sórí òkè Kámélì ó lọ gba àdúrà títí òjò yẹn fi sọ̀kalẹ̀. Ẹ jẹ́ ká fi ara jìn fún àdúrà. Bí o ní ìbéèrè kan tàbí òmíràn àbí o ní ìdí àwọn CD lórí teaching yìí, o lè pe nọ́mbà 08038926927 lẹ́ẹ̀kan sí 08038926927 tàbí 08028380866 28380866. Àlàáfíà ni fún wa.